nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò kàn ní Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. ọ̀gá pé èèyàn fẹ́ jagun sójú ọ̀nà ẹ̀sìn láyé orí ojú ọ̀nà yẹn ní pé èèyàn fẹ́ jagun sórí ojú ọ̀nà ẹ̀sìn ọ̀gá gbogbo ẹ̀ òun náà ni ọ̀rọ̀ sísọ. téèyàn òun ló fà á tó fi jẹ́ wípé Islam ò tako orin kíkọ kì í ṣe orí ibú torí wípé kò sí ọ̀rọ̀ téèyàn lè sọ tó lè sáré kárí ayé gẹ́gẹ́ bí orin àmẹ́ni tí ó kọrin ló lè sọ orin di orí ibú fún rẹ̀. Àyà jihad ìpè ká jagun sójú ọ̀nà Ọlọ́run wọ́n ní nígbà tí wọ́n kọ́kọ́ wọ Mọ́kà padà tí Ànábì wa Muhammad lẹ́yìn tí wọ́n ti lé wọn jáde tí wọ́n kọ́kọ́ wọ Mọ́kà wọ́n wọnú háràmù báyìí. ìkan nínú àwọn akọrin Ànábì ó kàn gbé orin látẹ̀yìn ni Amir ibn Aqwa ó gbé orin látẹ̀yìn bó ṣe gbé orin látẹ̀yìn Umaru wa ń fọwọ́ gbà pé dákẹ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa sọ láti wájú pé uturukiu saifu lizani ambalu min saifi liyaji sallallahu alaihi wasallam ó ní fi ilẹ̀ ìdá ahọ́n ni ó lágbára ju ìdá ọwọ́ gangan lọ. nígbà tí àyà àṣùwàrà òyà tàbí òmùgàwùn ní pé orin téèyàn bá ń kọrin á wà lójú ọ̀nà àánú ẹni bá tún tẹ̀lé olórin náà ọ̀nà àánú ni wọ́n wà. nígbà tí àyà ẹ̀ sọ̀kalẹ̀ àwọn mẹ́ta ni wọ́n lọ bá ànábì Muhammad tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jẹ́ akọrin ànábì wọ́n ní nusilat hasi il àyà wa nahnu shu'ara'u qad halakina. irú àyà yìí sọ̀kalẹ̀ olórin dẹ̀ là wá lẹ́yìn ìwọ Muhammad kọ́dí halakina á jẹ́ pé Ọlọ́run bínú sí wa nìyẹn ànábì ní ẹ farabalẹ̀ áyà tó tẹ̀lé ní kẹ́ ẹ lọ wò illal ladhina amanu wa amilus solihati wa zakarullaha kaseeran tó tẹ̀lé ní kẹ́ ẹ lọ wò pé illal ladhina amanu àwọn èèyàn tí wọ́n lè kọrin sórí ibú làwọn tán bá jẹ́ wípé bí wọ́n ṣe ń kọrin bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Ọlọ́run bá wà lára wọn. wa zakarullaha kaseeran tó ṣe pé orin wọn Ọlọ́run ọba ni wọ́n fi ń dárúkọ tí wọ́n fi ń pè àwọn èèyàn kúrò nínú àánú tí wọ́n fi ń wọlé Ọlọ́run. irú àwọn ẹni bẹ́ẹ̀ orin kíkọ bí ìgbà téèyàn jíṣẹ́ lọ títí ìgbà tí wọ́n jẹ́ lọ́ọ̀yà náà bí ìgbà téèyàn jẹ́ kinní kan náà ni Alhaja wa Kọ́yà àti gbogbo yẹ ẹni tí Ọlọ́run ọba ní ká gbé iṣẹ́ orin dání ní àpapọ̀ gbogbo kájọ. mídíà ìtorí ọlọ́ ẹ bá wa sún lẹ́yìn díẹ̀ ẹ fún wa láyè díẹ̀. wá sí ẹni tí bá ti ṣe mídíà kó kúrò kó jó tó o nígbà yẹn rí yàn. ẹjọ́ tí o bá ṣe mídíà kó kúrò bẹ́ẹ̀ ẹjọ́ nọ́ọ̀mà ẹni tí o bá ti ṣe mídíà kó kúrò bẹ́ẹ̀ ẹjọ́ nọ́ọ̀mà ẹni tí o bá ti ṣe mídíà kó kúrò bẹ́ẹ̀. bá a ṣe ń kọrin ẹ̀sìn. ẹjọ́ ẹ kú mi bàbá bàbá bá a sì dá bá a fẹ́ sọ. sábúrú nínú pé èèyàn ṣèbàjẹ́ rí kò sábúrú nínú pé èèyàn jalè rí. máìkì ni bá fún máìkì ni bẹ́ẹ̀ ni. ó jókòó náà. jáde ni mo lọ fẹ́ gba kí n kó ń bọ̀ wá ní kí wọlé ọba ẹsẹ̀ mọ̀. ìwà ẹ̀sìn èyí tí a lè rí tọ́ka sí tó dá wa lójú dáadáa òun náà ní wípé yóò kìkì ọ̀yà ṣe pọ̀ tó bá kọ́lé ẹ̀ ṣe pọ̀ tó tá a bá dé mọ́tà yóò wá sọ̀rọ̀ ẹ̀ bí ẹrú. a máa há owó fún àwọn àgbàlagbà
a máa tún wá lọ bá wọn ra oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. àtàkẹ́kọ̀ọ́ kálọ̀ ní òfin máa ṣe mọ̀ kí á ṣe Rúkàyà Gàwátì náà rí ọlọ́run kí ó wọlé abẹ́ ọlọ́run wọlé abẹ́ ṣàkíyá kẹsàn-án láàbù. ẹ jẹ́ àṣẹ àmì. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليها السلام عليها السلام عليها السلام علينا. gbogbo ìdílé òye fẹsọ̀ àní parẹ́ lẹ́yìn ẹ̀. gbogbo ìdílé òye fẹsọ̀ àní parẹ́ lẹ́yìn wa. àní parẹ́ lẹ́yìn wa. àní parẹ́ lẹ́yìn wa. ilé àpapọ̀ ní àpapọ̀ wa lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí àdúrà tí ajá amúdọ̀ aláwìyé ṣe ọgọ́rin ọdún ní kọ́lọ̀ mọ́ṣà máa fi ṣàánú wa. Àmín. Assalamu alayna wa ala ibadillahi a dúpẹ́ fún Ọlọ́run gbogbo wa ti mú àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kódà mo mú yìí tó báyìí nínú òwì bẹ́ẹ̀ Ọlọ́run kó bá wa sọ yín lẹ́sàn dáadáa ẹ̀ṣẹ̀ àdúrà tẹ̀tẹ̀ ṣe fún wa Ọlọ́run ó gbà ó ọlá buhari kẹrin ọlá nàbọ̀wá Muhammad ní ọjọ́ tí Adam Kọ́yà wọlé yẹn ẹrú Ọlọ́run kan sọ POS àti kínní tó ní ń ṣe pẹ̀lú ètò owó ó sọnù ṣùgbọ́n àti rí ó wà ń bí tí irú ẹrú Ọlọ́run yẹn bá wà ń bí kàn sí wa ń bí á jẹ́ kí o mọ̀ ibi tó wà ìyẹn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ má sọ eléyìí mo kí Alhaji wa Taofik TZ Ọláoyè bí mo ṣe rí yín látọ̀kan a gbọ́dọ̀ má sọ eléyìí Rúkọ́yà obìnrin rí alálùbáríkà ni o wàláhì 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 mo fọba tó dá mi búra ọ̀rọ̀ hajj tá a jọ ṣe láti yìí ni mo fẹ́ sọ ó mọ̀ dùn àwọn èèyàn nù ó dẹ̀ ṣiṣẹ́ ní àjọ ọdún yìí àfi bí wípé òun náà ti mọ̀ pé the last one lòun fẹ́ ṣe kódà àwọn àjìtá ti jọ ṣe sẹ́yìn dáadáa ké ó máa ń ṣiṣẹ́ àmọ́ tọdún yìí ó yàtọ̀ lára ẹ̀ ó ṣe dáadáa púpọ̀ òun ló máa ń léwájú níbi òkò sísọ ó dẹ̀ farabalẹ̀ ní tent gan ibi tí ṣe ájì dẹ̀ parí síta gbọ́dọ̀ náà fún àwa náà ní bẹ́ẹ̀nà múna wà Àràfà gbogbo ààyè yìí Rúkọ́yà ṣe dáadáa ẹrúbìnrin kan wá bá mi ó ní wọ́n sọ pábúrò yín ni ní tẹ́ǹtì mi ó ní wọ́n sọ pábúrò yín ni alájà tó ń kọrin yẹn mo ní wo nu àwọn tó ń kọrin pọ̀ mi ó ní Rúkà tó wà ní tẹ́ǹtì àwọn àdùjáde rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ó ní ètèlé mi lẹ wá bá mi lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ owó tó fún mi rèé $100 mo ní kí ló dà ipò tó fi fún lówó ó lóun make call sí Nàìjíríà ni ipe kó sẹ́ni owó kan sóhun pọ̀ aráwọ̀ yẹn sẹ́ni òun wá kọ́ra sọ̀rọ̀ Ajaruka sì kọjá lẹ́gbẹ̀ẹ́ owó àtàkùn ẹ̀ pé ẹ̀ẹ́dùkọ̀ yẹn owó tẹ̀ ń béèrè nílé ṣé ìwọ rírù yẹn lẹ̀ o sọ ó ṣèwọ náà láàánú o sọ àbòsí ló ṣe káàkiri múra sí wàá bẹ́ sọ lónìí múra sí oríṣi náà nísìnyí item number tó kàn mẹ́rin ló kù létò mo fẹ́ pe àwọn èèyàn mẹ́ta síwájú oníwàásí gbogbo tá bá ti ń ṣe wáàsí tán látọ̀dọ̀ àmì Ọlọ́run à ń dìde nìyẹn à ń lọ ṣé kí ni à ń lọ kí Jumat ní local government ń bí báyìí a ti correct àwọn sisters in love tí wọ́n ní ká mú tẹ̀ dání ibi báyìí yóò ṣàyè tá a ti ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ní ká dúró ká kírun bí dámì sí agbọ́dọ̀ máa kírun bí lọ fún bàbá ti kí tèmi ṣẹ̀ríà Islam ò fàyè ẹlẹ́ ṣó ti yé mo sọ àwọn ẹnìkan wá wò mí lẹ́kọ̀ọ́ mo ní sọ mọ̀ pé ìdí tá a ṣe kí jímọ̀ ni mo náà ní dáwọ́ tí mo lè bẹ̀rẹ̀ sí ní kí jímọ̀ bí lè ní agbọ́dọ̀ máa kí lọ́nìí náà láàrin yẹn mo gbé Hajj Abdulrasheed àmì Ọlọ́run pẹ̀lú ìṣẹ́jú méjì àṣẹ Ọlọ́run má bínú àfáà yìí ni Ọlọ́run ni ó ti nígbà rẹ̀ ó mú ìwà dúdú ti ń sàpọ̀ àfáà wa náà 2 minutes. Ẹni wọn bẹ̀rẹ̀ jáde mọ́ gbogbo apátálà ó padà lọ bó ṣe ní àbí bó ṣọlá gbogbo
Ẹjọ́ má bínú. ọ̀rọ̀ ẹyọ kan débi ó sọ nípa alájà wa àkọ́kọ́ yẹn òun làdúrà tí wọ́n ń ṣe lójoojúmọ́ wípé ká bá ń dárò òun kò ní bàbá tó bí wọn tó bá wà láyé bọ́rọ̀.